ìka ó lè múra sí o. ọmọ wọn nílùú gbọ̀ngàn olúbí ṣé o tún ti dé sórí ètò àyọkà rẹ. Ọláyídé ọ̀rọ̀ pọ̀mọ wọn nílùú gbọ̀ngàn olúbí ṣé o tún ti dé sórí ètò àyọkà rẹ. ṣá máa kà á lọ ṣá máa kà á lọ àyọkà yìí ṣá máa kà á lọ ṣá máa kà á lọ Láìdé máa kà á lọ àyọkà yìí ṣá máa kà á lọ. Ètò tó ń kọ́ni lọ́gbọ́n pẹ̀lú èdè bàbá wa àyọkà yìí ṣá máa kà á lọ. Every Thursday gbogbo ọjọ́ Àlàmísì àyọkà yìí ṣá máa kà á lọ. Aago 5 ìrọ̀lẹ́ Maryland àyọkà yìí ṣá máa kà á lọ. Aago 10 alẹ́ ní Nàìjíríà lọ́dọ̀ tiwa àyọkà yìí ṣá máa kà á lọ. Tó bá jẹ́ Ghana ńkọ́ aago 9 lẹ́yìn àyọkà yìí ṣá máa kà á lọ. Dayo Agboola RadioTv níbẹ̀ lẹ́ ò ti gbọ́ àyọkà yìí ṣá máa kà á lọ. Ọláìdé ọ̀rọ̀ kọ̀ọ̀rọ̀ látọ́kùn ètò yẹn àyọkà yìí ṣá máa kà á lọ. Àyọkà yìí ṣá máa kà á lọ. Mà tún káàbọ̀ sórí ètò àyọkà o. Ọláìdé ọ̀rọ̀ pọ̀ yín náà ni o lórí ètò àyọkà ní Dayo Agboola RadioTv. Ẹ máa kú ọjọ́ mẹ́ta kan gbogbo lé ń kọ́ báwo lójú ọjọ́ ṣe rí lọ́dọ̀ yín. Ẹ̀yin tí Maryland á máa kú òtútù yìí o. Olúwa jẹ́ kó bá wa lára mu kò máa ní gbòdì lọ fún wa. Ṣé ìgbàgbé ìwé tá à ń kà lọ àdìtú Olódùmarè? Gbàgbé mo jẹ́rìí ẹ jẹ́ gbàgbé. Ṣé ìgbàgbé wípé mo ní bàbá wa Dayo àwọn ni wọ́n ṣèwé yẹn o. À ń kà fún ìgbàládùn wa ní Dayo Agboola RadioTv ni. Baltimore la wà, Baltimore la fìkàlẹ̀ sí ní Maryland. Ẹ kú ìkàlẹ̀ o. Ẹ fún àǹfààní ẹ̀yin tẹ́ ẹ lè bá wa pé nílé ìta kà sẹ́yìn. A rí wípé níbi tá a ti dánu dúró ó ní erépa tipátipá tí Yan Adé àti Àdìtú ṣe tí wọ́n fi ń léra wọn kiri tí wọ́n léra wọn lórí àpáta tẹ́ Àdìtú bá yí sọ́tún Yan Adé á yí sósì gbirigidi tádìtú yí ń tiẹ̀ ilé ara rẹ̀ ló kọjú rí sí. Ṣùgbọ́n Yan Adé ó tún ń sáré lọ ni láì mọ̀ wípé bóyá àwọn ọmọ kan ti lọ ja olè tí wọ́n ń lé olè bọ̀. Ọmọ tí wọ́n ń lé bọ̀ ó ti sápamọ́. Ẹ̀kọ́ lọ má má jẹ́ àrìn fẹsẹ̀ sí o. Yan Adé lọ́wọ́ bá tẹ̀ ni wọ́n bá di aṣọ lé lórí kó ló gbé aṣọ. Wọ́n mú ó dilé ọlọ́pàá o. Ìgbà tí wọ́n mú délé ọlọ́pàá kò tí gbogbo tó ti ń ṣẹlẹ̀ òye Yan Adé. Ó sàn sọ pé ẹbọn ń ké sí Àdìtú. Òun àtàdìtú Elédùmarè làwọn jọ ń ṣeré pà. Òun ò jalè. Ìgbà tí wọ́n dọ́dọ̀ Àdìtú kọ́kọ́ rò pọ̀rọ̀ kékeré ni. Ó ní ìgbà yẹn wá ń kọ́ òun àti Yan Adé tọrọ ilé àṣerépa àṣerépo ṣe di à ń fọlọ́pàá múra ẹni. Kásà má bàa lọ wo ná. Àdìtú sá lọ gba Yan Adé sílẹ̀. Ṣùgbọ́n aré tí wọ́n ṣe erépa tí wọ́n ṣe tó ti sáré àtàwọn tí wọ́n ti mú Yan Adé pọ̀ jalè tí wọ́n ti ná ó mà dáàrẹ̀ mú Yan Adé o. Ọlọ́run ni ò mà pa Yan Adé. Ó gbé hàn gógó. Wọ́n gbé lọ sí hospital àkọ́kọ́. Wọ́n ṣe ara rẹ̀ ò mà yá. Kí ni wọ́n pè sí Yan Adé tán? Ara ò mà yá gbogbo àwọn ẹbí ti bẹ̀rẹ̀ ẹkún. Kí Àdìtú tó rántí pé dókítà kan má ṣẹ̀ṣẹ̀ dé lo àwọn ẹ jẹ́ kó n tún lọ sọ fún un.
dókítà tí àdìtú lọ pè òun ló máa gbé oxygen sí ló fi oxygen sínú iyùn adé wípé 3 hours wákàtí 3 péré ó ní iyùn adé ló ṣẹ́kù fún lórílẹ̀ alàyè pé tí òun bá lè ṣe operation náà tó wà successful a jẹ́ wípé tóun ṣe tán kí wákàtí 3 tó pé a jẹ́ pé iyùn adé sì máa yè é ṣùgbọ́n tóun ò bá fi ṣe tán ẹlẹ́mìí gbà nìyẹn o ṣùgbọ́n ibi tí wọ́n ti ń ṣe operation lọ́wọ́ orí iyùn adé bá ṣe wákàtí 2.5 péré òun ni dókítà lò ibẹ̀ lákàdé ní ọ̀sẹ̀ tó parí lẹ́yìn tí a kà lọ a ó máa tẹ̀síwájú níbẹ̀ lónìí àdìtú àti iyùn adé ẹ jẹ́ ká fìkàlẹ̀ sí èmi a máa ní ẹ wá nǹkan fìdílé tàbí ẹ fìdílé nǹkan ẹ jẹ́ ká jọ gbádùn ètò àyọkà ẹ ṣé. Ìgbà tí ó di wákàtí 2.5 dókítà mí kanlẹ̀ ó ti parí iṣẹ́ ó mú ẹ̀rọ kúrò níbi tí ó fi ẹ̀rọ sí ó fi ọkàn iyùn adé gan sí ibi tí ó wà àti ìgbà yìí ni ara ọmọ náà ti bẹ̀rẹ̀ sí í le ìgbà tí ó máa tó oṣù kan ara rẹ̀ ti le pátápátá ẹwà iyùn adé wá tún padà àfi bí ẹni pé Olódùmarè sọ àìsàn náà di ọṣẹ tí ó wẹ ara rẹ̀ nù fínífíní ojú tí ó wo iyùn adé kò wo oko ó ń dá gbọ̀dọ̀gbọ̀dọ̀ ó pọ́n ròbòtò arìn jẹ́ẹ́jẹ́ asọ̀rọ̀ jẹ́ẹ́jẹ́ Olódùmarè fi ọlá hàn sí i lára ìgbà tí ara iyùn adé tó le ló tó mọ nǹkan tí àdìtú ṣe fún òun nítorí tí àdìtú fi ń ṣe ètò ti dókítà iyùn adé kò mọ ìgbà náà rárá kò mọ ẹnikẹ́ni ṣùgbọ́n ìgbà tí wọ́n ròyìn fún ó dúpẹ́ lọ́wọ́ olóore rẹ̀ dáadáa àti ìgbà náà ni gbogbo èèyàn sì ti ń ṣe àkíyèsí pé iyùn adé ń fẹ́ràn àdìtú sí i kínní kan ló ṣáà ti jọ gbogbo ayé lójú nísinsìnyí iyùn adé ti di ọmọ ọdún 24 àdìtú sì ti di 28 síbẹ̀ kò sí ẹni tí ó ní èkejì nínú wọn iyùn adé kò fẹ́ ẹnikẹ́ni gbogbo àwọn tí wọ́n ń fẹ́ ló ń kọ̀ fún àdìtú náà kò fẹ́ ìyàwó gbogbo àwọn tí wọ́n ń yí ipò kò wí pé òun rí wọn ṣùgbọ́n kinní kan wà ní ìpátá ọmọ ní iyùn adé ìpátá ọmọ ṣàyàtọ̀ sí ọmọ burúkú ìpátá ni ẹni tí ó lè sọ nǹkan lọ́nà kan tí ẹnikẹ́ni kò jẹ́ sọ tó sì lè hùwà tí ẹnikẹ́ni kò jẹ́ hù kì í ṣe pé ìwà náà burú nítorí àti hùwà bẹ́ẹ̀ ní láti ti ènìyàn lójú ni ìpátá iyùn adé kò fi sílẹ̀ ẹ ó sì tó gbọ́ nǹkan tí ó ṣe àdìtú wá sí ilé wọn ní ọjọ́ kan ó sọ ọjọ́ ìbí rẹ̀ fún adémẹ́tọ́ pé òun fẹ́ ṣe àríyá rẹ̀ ó dá oṣù kan bí ó ti dákẹ́ ní iyùn adé dáhùn tí ó ní ṣé ẹ jẹ́ ká bá yín ṣe ọjọ́ ìbí o tàbí ká má wá ṣùgbọ́n inú àdìtú ní láti dùn bí ó bá wá ni pẹ̀lú ayọ̀ ló sì fi dájọ́ fún un pé inú òun ó dùn bí ó bá wá inú adémẹ́tọ́ pàápàá dùn pé kí iyùn adé bá àdìtú ṣe àríyá náà lọ́nà kínní àdìtú ti ṣe nǹkan fún iyùn adé púpọ̀ bí ó bá ṣe àríyá náà yóò fi iyùn adé hàn bí ẹni tí ó mọ̀ọ́re lọ́nà kejì adémẹ́tọ́ pàápàá ń fẹ́ kí àdìtú di àna òun nítorí ìfẹ́ tí ó ní sí i ìpátá iyùn adé pọ̀ o kí ọjọ́ àríyá tó pé ó ti wá àwọn ọmọkùnrin àti ọmọbìnrin lọ́pọ̀lọpọ̀ jọ olúkúlùkù sì ti bẹ́ pàṣán àtòrí tí oko wá egúngún kan tí ó wà ní ilé wọn ní iyùn adé ní kí wọ́n bá òun mú jáde lọ́jọ́ àríyá yìí adémẹ́tọ́ ti jí kúrò ní ilé ó lọ sí ọ̀dọ̀ àdìtú wọ́n sì ṣe ètò náà ní àṣírí tó bẹ́ẹ̀ tí àti òun àti àdìtú kò gbọ́ nǹkan kan nígbà tí ó tó agogo 12 ní egúngún jáde iyùn adé mú pàṣán lọ́wọ́ gbogbo àwọn ọmọkùnrin àti ọmọbìnrin tí iyùn adé ti bẹ̀ tẹ́lẹ̀ náà mú pàṣán egúngún mú tirẹ̀ iyùn adé ti bẹ onílù tí yóò lù tẹ̀lé egúngún iyùn adé àti ìlù ni wọ́n ń dá orin tí àwọn yòókù ń gbé ìgbà tí iyùn adé àti ìlù bá wí pé iyùn adé ń bọ̀ lọ́nà àwọn yòókù àdá wọn á ní ògòǹgò ọrùn paramọ́ báyìí ni orin náà wá ṣe lọ
iyùn adé àti onílù á ní iyùn adé ń bọ̀ lọ́nà àwọn yòókù á ní ògòǹgò ọrùn paramọ́ iyùn adé ń bọ̀ lọ́nà ògòǹgò ọrùn paramọ́ wérewére paramọ́ ògòǹgò ọrùn paramọ́ gidigidi paramọ́ ògòǹgò ọrùn paramọ́ apá ńlá paramọ́ ògòǹgò ọrùn paramọ́ ìdíjọ́bọ̀lọ̀ paramọ́ ògòǹgò ọrùn paramọ́ iyùn adé ń bọ̀ lọ́nà ògòǹgò ọrùn paramọ́ gbéyán ńlá paramọ́ ògòǹgò ọrùn paramọ́ àtàkàṣùbàǹbà paramọ́ ògòǹgò ọrùn paramọ́ gbáwo ìrẹsì paramọ́ ògòǹgò ọrùn paramọ́ àtọbẹ̀ àtàtà paramọ́ ògòǹgò ọrùn paramọ́ héhé paramọ́ ògòǹgò ọrùn paramọ́ háhá paramọ́ ògòǹgò ọrùn paramọ́ paramọ́ ògòǹgò ọrùn paramọ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ paramọ́ ògòǹgò ọrùn paramọ́ yárayára paramọ́ ògòǹgò ọrùn paramọ́. Lóòótọ́ ó lè dùn àdìtú díẹ̀ nítorí ó ti bú bẹ́ẹ̀ rí ṣùgbọ́n síbẹ̀ ó tọ́jú gbogbo àwọn tí wọ́n jọ wá ó tilẹ̀ gbé ẹmu fún egúngún iyùn adé wọ́n bu ẹmu náà sí àwo ní egúngún bá da ẹnu dé láti inú àwọn tí ó bẹ̀rẹ̀ sí fa ẹmu fìn àwọn tí wọ́n wà níbẹ̀ tilẹ̀ bẹ̀rẹ̀ sí ṣe yẹ̀yẹ́ wọ́n ní ará ọ̀run kẹ̀kẹ́ ẹmu lọ́rùn dán egúngún fi ohùn rẹ̀ dá ò ní àmúradà ìgbà tí ẹnìkan tilẹ̀ dá àpárá tí ó ní ṣé àjànú ní ń dá ẹmu fún yín egúngún tó dá ò ní àjànú ni yóò rẹ̀ ẹmu fún orí rẹ̀ mu àdìtú kẹ́ wọn dáadáa inú ń bí Adémẹ́tọ̀ ní ìsàlẹ̀ ọkàn rẹ̀ ó fi ohun gbogbo sínú ìgbà tí àdìtú tilẹ̀ pé tí ó ní ṣé ìwà tí àbúrò rẹ̀ ń hù yìí dára ṣe ló mi orí tí ó ní má sọ̀rọ̀ rárá fi gbogbo ìjà náà fún mi jà ìgbà tí ó ṣe iyùn adé mú egúngún rẹ̀ pẹ̀lú àwọn ìpátá ọmọ gbogbo tí ó kó wá lọ Adémẹ́tọ̀ kò tí ì kúrò lọ́hùn ìgbà tí iyùn adé dé ilé tí ẹ̀gbọ́n Adémẹ́tọ̀ àgbàyà gbọ́ orin tí àwọn tí wọ́n ń lu ìlù àti àwọn tí ń jó ń kọ ó rántí ṣá pé òun gbọ́ nígbà kan tí Adémẹ́tọ̀ ń dá iyùn adé lẹ́kun kí ó yé bú àdìtú ní ògòǹgò ọrùn kò rántí dáadáa ó wá dúró kí Adémẹ́tọ̀ dé ìgbà tí Adémẹ́tọ̀ fi máa dé ilẹ̀ tí ń ṣú ó tó nǹkan bí agogo 8 alẹ́ ìgbà tí ó sì dé tí àgbàyà béèrè bóyá àdìtú ni iyùn adé kọrin bú bóyá òun kọ́ tí Adémẹ́tọ̀ wí fún un pé àdìtú ni kò ṣe nǹkan kan ṣe ló wọ ilé rẹ̀ lọ tí ó jókòó sí ọ̀dẹ̀ tí ó ní kí wọ́n pe iyùn adé fún òun ṣe òwe àwọn àgbà náà ni èyí pé ọmọ bọ́ lọ́wọ́ nínà ó kù àwòmọ́jú ìtumọ̀ èyí tí ó jẹ́ pé bí ọmọdé bá ti ní ọjọ́ orí tó ìgbà kan kò yẹ kí ènìyàn nà án mọ́ bí ó ṣe nǹkan tí kò dára púpọ̀ a kò lè ṣe ju pé kí a mọ̀ lójú lọ. Àgbàyà ránṣẹ́ kí wọ́n pe iyùn adé fún òun ìgbà tí onítọ̀hún dé dípò tí èbá sì fi máa sọ̀rọ̀ kí ó gbà á ní ìyànjú kí ó fi ohun tí ó ṣe tí kò dára hàn kò ṣe bẹ́ẹ̀ ó yí wọlé ó fa pàṣán yọ ó fẹ́ na iyùn adé ọwọ́ tí ó gbé sókè báyìí kí ó tó bá dé ilẹ̀ iyùn adé ti bẹ̀rẹ̀ ó ti kó o lẹ́sẹ̀ ó di gbẹ̀ ìpàkọ́ àgbàyà ní ilẹ̀ àgbàyà tó ṣe kàtìkàtì dìde ó tún ní kí òun lu iyùn adé lẹ́ẹ̀kejì iyùn adé tún kó o lẹ́sẹ̀ ògèdèǹgbè ló bá orí lọ sílẹ̀ kí a má ṣàfàágùn lọ títí ẹ̀ẹ̀mẹ́ta ní iyùn adé gbé àgbàyà lulẹ̀ ìgbà tí ó sì jẹ́ lẹ́ẹ̀kẹta yìí ṣe ló ki ẹsẹ̀ rẹ̀ mọ́lẹ̀ tí ó ń wọ́ àgbàyà lọ gbogbo àwọn obìnrin ilé bá da àbàrà bo iyùn adé àwọn ẹ̀gbọ́n rẹ̀ náà kó pàṣán yá kí wọ́n tó gba ẹsẹ̀ àgbàyà lọ́wọ́ iyùn adé wọ́n lu díẹ̀ sí i lára iyùn adé wọ́n lu díẹ̀ sí ara iyùn adé wọ́n lé sáré ṣàṣà ó sọkún ojú rẹ̀ fẹ́rẹ̀ fọ́ nítorí bí ìgbà tí ènìyàn bá da orí àṣà Yorùbá kọ odò ni pé kí ọmọdé gbé ọwọ́ sókè kí ó lu àgbàlagbà síbẹ̀ bí a bá wò dáadáa àgbàyà kò ṣe dáadáa tó ǹjẹ́ tilẹ̀ mọ nǹkan tí ó tún burú jù lẹ́yìn tí wọ́n ń gba àgbàyà sílẹ̀ tán ó tún ń fọ́nu ó ń bá iyùn adé lérí ó ní mo gbé e mo fẹ́ fi orí rẹ̀ na òkúta ni
kí ni ṣe tí ẹ mú wa ẹ bá jẹ́ kí n nà dáadáa ṣe ni wọ́n máa gba ẹsẹ̀ rẹ̀ kúrò lọ́wọ́ Iyùnadé. Ìgbà tí ó di òwúrọ̀ ọjọ́ kejì ni Adémẹ́tọ̀ pe Iyùnadé tí ó bá wí dáadáa tí ó wí fún un kí ó lọ bẹ ẹ̀gbọ́n àwọn àgbàyà. Iyùnadé bẹ àgbàyà dáadáa fún àfojúdi tí ó ṣe, ṣùgbọ́n nígbà tí Adémẹ́tọ̀ wí fún un kí ó bẹ àdìtú ó kọ̀ jálẹ̀ pátápátá. Ó ní, ẹ̀gbọ́n mi, n kò lè bẹ àdìtú rárá, ẹ jọ̀wọ́ ẹ jẹ́ kí n lo ọlá tí Olódùmarè fún mi gẹ́gẹ́ bí obìnrin. Lọ́nà kìíní, àdìtú kìí ṣe ọkọ mi, kì í tilẹ̀ ṣe ọkọ àfẹ́sọ́nà rárá. Kí a wí pé a fẹ́ ara wa líjọ́ mìíràn ni mo lè bẹ́ẹ̀, ṣùgbọ́n èyí ní pàápàá kò lè bọ́ sí i. Lọ́nà kejì, ènìyàn mélòó ní ilẹ̀ yìí ló lè mọ̀ pé òun ni mò ń kọrin bú lánàá? Ẹni mélòó ló lè mọ̀ pé òun ni mò ń pè ní ògòǹgò ọrùn? Kò sí ẹni tí ó lè gbọ́ pé mo wí pé ọrùn rẹ̀ gùn jù tí wọn kò ní wí pé èmi pàápàá ń ṣiwèrè ni. Nítorí èmi náà mọ̀ pé ọrùn rẹ̀ kò gùn, mo ra èébú náà mo fi mọ́ lára ni. Mo ṣe láti fi rẹ ìgbéraga àdìtú sílẹ̀. Ṣé ó yé yín, ẹ̀gbọ́n mi? Lẹ́yìn náà pàápàá òótọ́ ni akọrin tí ó dàbí ẹni pé à ń bú lánàá, ṣùgbọ́n owó tí mo ná fún àwọn tí ó bá egúngún jó ńkọ́? Kékeré ni. Ǹjẹ́ àwọn tí ó rí mi tí mo jó kiri òde lánàá nítorí ọjọ́ ìbí rẹ̀ kò ní máa sọ nǹkan kan sí mi? Kí n bẹ àdìtú Olódùmarè tàbí ńlá, èmi kọ́, àfi bí ó bá jẹ́ bàbá mi kọ́ ló bí mi. Àdìtú ní tirẹ̀ kẹ̀ kò dákẹ́ bẹ́ẹ̀, ṣe ló ń ba orúkọ Iyùnadé jẹ́ kiri. A ní bí ó tilẹ̀ fi ara rẹ̀ bẹ òun kò jẹ́ fẹ́ mọ́. Bẹ́ẹ̀ ni irọ́ ló ń pa o. Ìfẹ́ ti ràdọ̀bó, ìfẹ́ ti ilẹ̀kùn mọ́ ọkàn àdìtú Olódùmarè. Ó mú kọ́kọ́rọ́ lọ. Àti mú ọkàn rẹ̀ kúrò lára Iyùnadé kò ṣeé ṣe. Ìgbà tí Adémẹ́tọ̀ bi Iyùnadé ìdí rẹ̀ tí ó fi wí pé ọ̀ràn kí àwọn méjèèjì fẹ́ ara àwọn níjọ́ mìíràn kò lè ṣeé ṣe. Èsì tí Iyùnadé fún un ni pé àdìtú ní ìgbéraga jù ní ti òun, bí ẹni pé ó mọ nǹkan tí àdìtú ń sọ kiri nípa òun ni. Bẹ́ẹ̀ ni ìgbéraga yìí náà ni kò jẹ́ kí ó lè nàtàn fún àwọn ọ̀rẹ́ rẹ̀ pé ìfẹ́ ọmọ náà wà ní ọkàn òun. Ṣùgbọ́n nǹkan kan ṣáá ni, láti ìgbà yìí bí àdìtú bá dé ilé Adémẹ́tọ̀, ó bá o kò bá o, Iyùnadé máa ń tọ́jú rẹ̀ dáadáa. A máa ṣe bí ẹni pé òun túbọ̀ fẹ́ràn rẹ̀ sí i. Bí kò bá Adémẹ́tọ̀ nílé, a ní kí ó jókòó kí òun yára wá lọ. A gbé àga fún un. Ó ń hùwà bí ẹni pé ó mọ̀ pé òun ti ṣe àdìtú. Àdìtú kò kọ ẹnu fífẹ́ sí i. Ó sì tilẹ̀ wá dàbí ẹni pé òun pàápàá ti kó ọkàn kúrò ní ti àdìtú pátápátá. Ó wá ṣe. Iyùnadé múra. Ó lọ sí ẹ̀yìn odi kan ní ọjọ́ kan. Ọkọ̀ ojú omi ló sì ní láti wọ̀dí ọ̀hún. Adémẹ́tọ̀ mọ̀ pé àdìtú tó ń bá ọkọ̀ náà lọ sí ìlú kejì tí ó ṣáájú ti Iyùnadé díẹ̀, ṣùgbọ́n ó tilẹ̀ gbàgbé pátápátá láti sọ fún Iyùnadé pé àdìtú ń bá ọkọ̀ náà lọ. Kò sì sọ fún àdìtú pé Iyùnadé ń lọ. Ọkọ̀ ti ṣí tó wákàtí méjì ní àdìtú fẹ́ lọ sí ibi ilé ìgbọ̀nsẹ̀, àfi pẹ̀kírẹ̀kí tí ó pàdé Iyùnadé. Àwọn méjèèjì kan kìtì, wọ́n rẹ́rìn sí ara wọn. Iyùnadé bẹ̀rẹ̀ sí ronú ìdí rẹ̀ tí òun fi déédéé rí àdìtú. Bẹ́ẹ̀ ni onítàn náà ń ronú àdédé rí yìí tí ó sì fi jẹ́ pé ọ̀rẹ́ òun kò sọ fún òun tẹ́lẹ̀. Àdìtú gbàgbé, Adémẹ́tọ̀ gbàgbé ni, ṣùgbọ́n Iyùnadé rò pé òun àti ẹ̀gbọ́n òun ni wọ́n pa ìdí àpò náà pọ̀. Ibi tí wọ́n ti ń ro èyí ni ojú ọ̀run ti bẹ̀rẹ̀ sí dúdú, tí àwọn ọlọ́kọ̀ ń sá sókè sá sódò, tí wọ́n ń wí fún olúkúlùkù ènìyàn kí wọ́n máa pe ohun tí wọ́n ń sìn. Àwọn onígbàgbọ́ inú ọkọ̀ ti bẹ̀rẹ̀ sí kúnlẹ̀, wọ́n ń gbàdúrà. Àwọn onímọ̀lé náà mú ìlẹ̀kẹ̀ lọ́wọ́ wọn, wọ́n ń ké pe Allah. Oníṣàngó ń lu ṣẹ́ẹ́rẹ́ Ṣàngó, ọlọ́ya ń lu Ọya, onífá ń dá Ifá. Àwọn abọ̀rìṣà gbogbo sì bẹ̀rẹ̀ sí lu ìlù òrìṣà wọn. Ìjì fẹ́ jà, ṣùgbọ́n kíní yìí kò gbọ́. Ìjì bẹ̀rẹ̀. A gbé ọkọ̀ lọ sí òkè, a nà mọ́lẹ̀, a tẹ ọkọ̀, omi á rọ wọlé. Kí a má sáà bá lọ bí ilẹ̀ bí ẹni ọkọ̀ da ojú dé. Ẹ̀rọ tó ń wa ọkọ̀ náà tẹ̀lé o, ṣùgbọ́n kí ìjì pàápàá tó bẹ̀rẹ̀ ni ẹ̀rọ ọkọ̀ ti déédéé dákẹ́ tí kò ṣiṣẹ́ mọ́. Àdìtú dì mọ́
ẹ̀fọ́ ọkọ̀ kan tí kò rí. Ó na ẹsẹ̀ sínú omi ń gbé òun àti ẹ̀fọ́ ọkọ̀ yìí kiri. Ẹ̀fọ́ ọkọ̀ náà gùn, àdìtú kò lè rí àyè rí òdì kejì rẹ̀. Ìgbà tí ó pẹ́ tí omi ti ń gbé ẹ̀fọ́ ọkọ̀ yìí ká, ó gbé e dé erékùṣù kan. Àdìtú bá di igi kan mú létí omi, ó fi ẹsẹ̀ ti ilẹ̀, ó bọ́ sí orí erékùṣù. Wíwò tí ó wo iwájú, kí ló máa rí? Ẹ jẹ́ ká gbọ́ láti ilé agbára láti gbọ́ nǹkan tí àdìtú rí. Ọláìdé ọ̀rọ̀ pọ̀ mọ́ wọn nílùú gbọ̀ngàn olúkì. Ṣé o tún ti dé sórí ètò àyọkà rẹ̀? Ọláìdé ọ̀rọ̀ pọ̀ mọ́ wọn nílùú gbọ̀ngàn olúkì. Ṣé o tún ti dé sórí ètò àyọkà rẹ̀? Ṣá máa kà á lọ, ṣá máa kà á lọ. Àyọkà yìí ṣá máa kà á lọ. Ṣá máa kà á lọ, Láìdé máa kà á lọ. Àyọkà yìí ṣá máa kà á lọ. Ètò tó ń bọ̀ ní lọ́gbọ́n pẹ̀lú èdè bàbá wa. Àyọkà yìí ṣá máa kà á lọ. Every Thursday gbogbo ọjọ́ Àlàmísì. Àyọkà yìí ṣá máa kà á lọ. Aago 5 ìrọ̀lẹ́ Maryland àyọkà yìí ṣá máa kà á lọ. Aago 10 alẹ́ Nàìjíríà lọ́dọ̀ tiwa. Àyọkà yìí ṣá máa kà á lọ. Tó bá jẹ́ Ghana lọ, aago 9 lẹ́yìn àyọkà yìí ṣá máa kà á lọ. Dayo Agboola RadioTv níbẹ̀ lẹ́ ó ti gbọ́. Àyọkà yìí ṣá máa kà á lọ. Ọláìdé ọ̀rọ̀ kọ̀ọ̀rọ̀ látọ́kùn ètò yẹn. Àyọkà yìí ṣá máa kà á lọ. Àyọkà yìí ṣá máa kà á lọ. Ẹ ṣé o láti ilé agbára. Ọláìdé ọ̀rọ̀ kan yín náà ní o lórí ètò àyọkà ní Dayo Agboola RadioTv. Tẹ́yìn bá ṣe enjoy wa, àdìtú Olódùmarè níwé tá ń kà lọ. Ẹ farabalẹ̀ kẹ́ jẹ́ ká jọ máa gbádùn rẹ̀ nìṣó. Wíwò tí ó wo iwájú, kí ló máa rí? Iyùn adé, òun ti dì mọ́ ẹ̀fọ́ ọkọ̀ kan náà lápá ọ̀hún. Nínú gbogbo èrò tí ó wà nínú ọkọ̀, àwọn méjèèjì yìí nìkan ni wọ́n là nínú ìjàmbá náà. Erékùṣù tí wọ́n wà, wọn kò mọ̀ rí, wọn kò tilẹ̀ rí ẹnikẹ́ni. Àwọn méjèèjì rọ́jú bọ́ sí orí ilẹ̀ ni nítorí ó rẹ̀ wọ́n púpọ̀. Wọ́n ti gbé wákàtí 3 dáadáa lójú omi, ṣùgbọ́n àdìtú kì í rìn kí ó má gbáradì dáadáa. Kí ó tó kúrò ní ilé, ó dá àpò rọ́bà kan, ó kó oúnjẹ sí i dáadáa, ẹ̀kọ, ẹ̀bà, ọkà gbogbo. Wọ́n wà pẹ̀lú ọbẹ̀ ẹran tí wọ́n ti dín ní epo tí wọ́n sì fi ata sí dáadáa títí tí ọkọ̀ sì fi rìn yìí. Apá rẹ̀ ní àpò oúnjẹ rẹ̀ wà. Ó gbé oúnjẹ náà dé erékùṣù yìí kòkòkò ni. Ìgbà tí àdìtú sinmi tán, ó lọ sí ọ̀dọ̀ Iyùn adé, ó sọ̀rọ̀ sí i. Wọ́n bẹ̀rẹ̀ sí fi ọwọ́ lu ọwọ́, wọ́n ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba. Ìgbà tí àdìtú mú àkàsò ẹ̀kọ tí ó tú, tí ó mú ẹran adìẹ tí ó fi lé e lórí. Ẹnikẹ́ni kò wí fún Iyùn adé tí ebi ti pa tí inú rẹ̀ ti di pẹlẹbẹ kí ó tó wọ́ gẹ̀ẹ́rẹ́ sí etí àwo tí ó ń jẹun. Ọkùnrin kò ní ṣàì ṣe ọkùnrin. Ìgbà tí wọ́n jẹ yìí tán, èyí ní nǹkan bíi déédéé agogo 4 ọ̀sán. Àdìtú rin etí erékùṣù lọ. Ó ń fẹ́ wò bóyá òun lè rí àpẹẹrẹ kan tí yóò fi ibi tí àwọn wà hàn wọ́n. Ibi tí ó ti lọ báyìí, àfi ìgbà tí ó wo nǹkan kan bí ọkọ̀ tí ó ń bọ̀ lójú omi. Ìgbà tí nǹkan náà máa dé, ó di ara ẹ̀fọ́ ọkọ̀ wọn tí ọ̀pọ̀lọpọ̀ oko ti lọ́ mọ́ jàgànjàgàn gbogbo. Nígbà tí ẹ̀fọ́ ọkọ̀ yìí dé ibi tí àdìtú wà, ó fi igi fà á mọ́ra. Ìgbà tí ó fa ọ̀kan nínú àwọn okùn tí ó lọ́ mọ́ ẹ̀fọ́ ọkọ̀, lórí pé nǹkan kan tún so mọ́ ní ìsàlẹ̀, ó bá fà á. Ìgbà tí ó sá máa fà á dé òkè, ó rí àpótí ńlá kan. Ṣíṣí tí ó máa ṣí àpótí yìí wò, ó kún fún ìṣàsùn, àwo tangaran. Ó tilẹ̀ ní àbẹ́là àti ìṣáná nínú pẹ̀lú. Ọ̀kan nínú wọn kò fi ara ba omi. Àdìtú bá tún ń wá àwọn okùn wọ̀nyí kiri. Ìgbà tí ó tún máa fa ọ̀kan sókè ńkọ́, àpótí náà ni. Eléyìí kún fún aṣọ obìnrin. Ẹ̀kẹta tí ó máa fà jáde jẹ́ àpótí gàárì. Bẹ́ẹ̀ ni iyọ̀ àti ata tún wà níbẹ̀. Àwọn àpótí wọ̀nyí ni wọ́n ti dì lọ́nà tí omi kò lè dé inú wọn rárá. Ṣe nínú wọn gbogbo gbẹ pátápátá. Iyùn adé kò sí níbi tí àdìtú ti rí àwọn nǹkan wọ̀nyí. Ó bá yára sáré
ó lọ mú ìhìn ayọ̀ náà bá ṣe ni ọkàn àwọn méjèèjì sì wá balẹ̀ dẹ̀dẹ̀ nítorí wọ́n mọ̀ pé àwọn ní ìgbẹ́kẹ̀lé kan. Wọ́n rò nínú ara wọn báyìí pé ìgbà tí oúnjẹ tí àwọn ní bá fi máa tán ó yẹ kí àwọn gbúròó ẹni tí yóò kó àwọn yọ. Lálẹ́ ọjọ́ yìí àdìtú mú púpọ̀ nínú aṣọ tí wọ́n ti rí nínú àpótí fún Iyànadé kí ó tẹ́sùn. Ó fún ní èyí tí ó máa fi bo ara àti èyí tí ó máa ṣù ní òṣùká fún ìrọ̀rí. Òun náà tẹ́ ọ̀kan sílẹ̀, ó sùn lé, ó da ọ̀kan bora, ó ṣu ọ̀kan ní òṣùká fún ìrọ̀rí pẹ̀lú. Wọ́n balẹ̀ àìbalẹ̀ ni wọ́n sùn lọ. Agogo 9 sì lù ní òwúrọ̀ ọjọ́ kejì kí wọ́n tó jí. Wọ́n sùn lọ bámúbámú ni nítorí àárẹ̀ tí ó mú wọn. Lọ́jọ́ kejì ni àdìtú ti bẹ̀rẹ̀ sí yí inú igbó erékùṣù náà ká bóyá ajẹ́ rí ojú ẹsẹ̀ ẹranko kí ó bẹ̀rẹ̀ sí dẹ okò mú wọn. Nítorí ìgbà tí ọbẹ̀ tí wọ́n ní yóò fi tán lóòótọ́ náà ó rí ojú ẹsẹ̀ ẹranko kìtìkìtì. Ní ọjọ́ kẹta tí wọ́n dé erékùṣù yìí ní àdìtú fi okùn mú odò ọ̀yà kan. Ní ọjọ́ kẹrin kò pa ẹran, ní ọjọ́ karùn-ún kò pa, ṣùgbọ́n ní ọjọ́ kẹfà ó pa òòrẹ̀ ńlá kan. Ṣe ni wọ́n bẹ̀rẹ̀ sí jẹ ẹran wọ̀mù tí Iyànadé náà ń ṣe ọbẹ̀ tí ó ń wọlé tí ó ń wọ òde bí ìyàwó ọlọ́dẹ. Wọ́n gbé oṣù kan ààbọ̀ bámúbámú tí wọn kò gbúròó ẹnìkan. Ní àkókò yìí bí ọkọ ní àdìtú ń ṣe fún Iyànadé, bí aya náà ni Iyànadé sì ń ṣe, àfi ti pé wọn kò ń sùn ti ara wọn. Ní òwúrọ̀ ọjọ́ kan níbi tí Iyànadé ti ń tú inú gbogbo àpótí wò ó rí òǹkọ̀wé kan, àfi bí ẹni pé wọ́n ti jọ sọ fún ara wọn ni. Olúkúlùkù mú òǹkọ̀wé ó ń kọ̀wé lọ. Níbo ni wọ́n á ń kọ̀wé sí? Wọn kò kọ̀wé sí ibi kankan tàbí sí ẹnì kankan ju ara wọn lọ. Iyànadé ń kọ̀wé sí àdìtú, àdìtú ń kọ sí Iyànadé. Ẹ̀ẹ̀kan ṣoṣo ni wọ́n sì jọ fi ìwé fún ara wọn. Ẹ jẹ́ kí a wo ohun tí wọ́n kọ kí a kọ́ yẹ ti Iyànadé wò. Báyìí ló lọ. Erékùṣù àìmọ̀, ọjọ́ 29 oṣù kẹjọ 528 lẹ́yìn ikú Olúwa wa. Onítèmi ọ̀wọ́n, kí lo rò pé ń bá kọ ní ìwé sí ọ? Kí lo rò pé ó tọ́ sí ọ? Kí ló yẹ kí n ṣe sí ọ? Olùfẹ́ mi, lóòótọ́ o kò kọ̀wé pé kí n fẹ́ ọ lónìí. Lóòótọ́ o kò sọ ọ́ ní ọ̀rọ̀ ẹnu. Lóòótọ́ kò sí nǹkan àṣírí tí a ṣe fún ara wa pamọ́. Ṣùgbọ́n mo fẹ́ sọ nǹkan tí obìnrin kì í sábà sọ. Mo fẹ́ kọ nǹkan tí obìnrin kì í sábà kọ. N kò fẹ́ láti dúró de ọ̀rọ̀ ìdùnnú tí obìnrin máa ń dúró dè láti ọ̀dọ̀ ọkùnrin. Mo fẹ́ wí fún ọ pé mo máa fẹ́ ọ. Wò ó, àdìtú, bí ejò bá bu ènìyàn ṣán, bí a kò bá tètè dá ẹ̀jẹ̀ ibẹ̀ dúró, oró á lọ sí apá, oró á lọ sí ẹsẹ̀, oró á lọ sí gbogbo ara, àsẹ̀yìnwá àsẹ̀yìnbọ̀, oró á wọ inú ọkàn lọ. Bí oró ejò ti ń rìn ní ìfẹ́ rẹ̀ rìn kiri lára mi. Ìyàtọ̀ tí ó wà kò sì ju pé bí oró ejò ti wà fún ìbànújẹ́, bẹ́ẹ̀ ni ìfẹ́ rẹ̀ ń tọ̀ mí lára fún ìmúnúdùn. Ó bẹ̀rẹ̀ láti èèkàn ẹsẹ̀, ó bá dé irun orí mi. Ó kúrò ní irun orí, ó bá dé ẹ̀dọ̀, ó bá dé ìwé, ó bá dé ẹ̀dọ̀fóró. Ó wà ní ọ̀gangan ọkàn àyà mi lónìí yìí gan. Mo fẹ́ láti fẹ́ ọ. Ṣùgbọ́n olùfẹ́ mi, Olódùmarè ju ọmọ ènìyàn lọ. Mo ti mọ̀ lọ́kàn mi tẹ́lẹ̀ rí pé ó lè ṣeé ṣe lọ́jọ́ mìíràn kí a máa gbé bíi tọkọtaya. Ṣùgbọ́n kí ẹnìkan wí pé báyìí ni ọ̀rọ̀ náà yóò ṣe bọ́ sí wẹ́rẹ́, èmi ò wí pé irọ́ ni Olúwa rẹ̀ pa. Kí a sọ pàtó ọjọ́ pẹ́ tí mo ti fẹ́ràn rẹ, àdìtú. Ọjọ́ tí mo ti fi ojú kàn ọ́ ni o ti wù mí, ṣùgbọ́n ọrùn tí o fi wù mí jù ni mo fi ń bú ọ. Èdè àwọn obìnrin wà ní oríṣiríṣi, ó jinlẹ̀ púpọ̀. Èdè mìíràn ẹnìkan ló yé, ẹni tí èdè náà ń bẹ nínú rẹ̀ sí ni. Èdè wa mìíràn pẹ̀lú ó yé ẹni méjì, òmíràn sì yé ju ẹni méjì lọ. Gbogbo ìwọ̀nyí ìsàlẹ̀ inú mi ló wà. Mo dé mọ́ àpótí ikùn mi, mo fi kọ́kọ́rọ́ rẹ̀ pamọ́. Lónìí yìí ó wá tó àkókò àti sọ. Mo tún sọ tọkàntọkàn. Àdìtú mi ọ̀wọ́n,
mo fẹ́ kí o jẹ́ onítèmi, kí o di ọkọ mi, kí o jẹ́ baálé mi, kí o di ẹni tí ó ní mí torítorí, ẹni tí ó ní mí tọrùntọrùn, ẹni tí ó ní mí ti gbogbo ara ti gbogbo ara, ẹni tí wọ́n fi pẹ̀lú Olódùmarè gẹ́gẹ́ bí alágbẹ̀kẹ̀lé mi. Màá máa retí èsì ìwé yìí wérewére. Èmi ni tìrẹ lónìí, lọ́la, lọ́túnla àti títí láéláé. Iyùnadé. Ìwé tí Iyùnadé kọ ni èyí, ṣùgbọ́n tí àdìtú náà fi ara wé. Báyìí ni ìwé tirẹ̀ ṣe lọ. Erékùṣù àìmọ̀, ọjọ́ 29 oṣù kẹjọ, 552 lẹ́yìn ikú Olúwa wa. Ọ̀kín mi ọ̀wọ́n, ẹyẹ bí ọ̀kín ṣọ̀wọ́n nínú gbogbo ẹyẹ, ọ̀kín lẹ́wà ju gbogbo wọn lọ. Ọ̀kín ní dúdú lára bí agbe, ó ní pupa lára bí àlùkò, ó tún ní funfun lára bí ológoṣẹ́. Àdàbà kò lè dúró níbi tí ọ̀kín wà, oríri kò lè sọ̀rọ̀ níbi tí ọ̀kín dúró sí. Alápàǹdẹ̀dẹ̀ àti odídẹrẹ́, ìbáka àti ẹ̀gà, lékeléké àti àparò, òdèrè kókò àti àṣẹ́rẹ́, gbogbo wọ̀nyí apá lọ́lọ́ níbi tí ọ̀kín bá gbé dúró. Òun jù wọ́n lọ, ó ní ọlá jù wọ́n lọ. Ọ̀dọ̀ ọlọ́lá àti ilé ọlọ́lá ni a sì ti ń rí. Iyùnadé, ìwọ ni ọ̀kín mi, kò sí irú rẹ nínú àwọn obìnrin, ojú gbogbo wọn lọ. Ọ̀rọ̀ tí mo máa sọ kò ní ṣàì ti yé ọ. Mo sọ lẹ́ẹ̀kan rí, ǹjẹ́ n kò ti sọ? Ǹjẹ́ n kò ti wí bẹ́ẹ̀? Mo ti wí. Mo rántí dáadáa pé mo sọ nínú ìwé mi sí ọ ní ọjọ́ kan pé Olódùmarè ju gbogbo ènìyàn lọ, pé ó lè kàn nípa fún ọ pé kí o fẹ́ mi, ó sì lè kàn nípa fún mi kí n fi ọ. Ǹjẹ́ ó kàn nísinsìnyí tàbí kò kàn o? Ó kàn tàbí kò kàn? Nínú ogunlọ́gọ̀ àwọn ènìyàn wọn ni kò sí ẹni tí ó là nínú wọn bí kò ṣe ìwọ, bí kò ṣe èmi. Ọ̀nà wo ni Ọlọ́run lè fi sọ fún wa tí ó ju èyí lọ? Nítorí náà, Iyùnadé, mo fẹ́ láti fẹ́ ọ, mo sì fẹ́ kí o gbà bẹ́ẹ̀ fún mi. Bí mo bá fẹ́ ọ tán, gbígbé ni wọ́n máa gbé ọ gẹ̀gẹ̀ ní gbogbo ọjọ́ ayé mi. Owó kò ní pọ́n ọ lójú, ìyà kan kò ní tọ́lé ọ. Wọ́n sì máa ṣe àjò rẹ títí wọ́n fi ayé sílẹ̀ ni. Nǹkan tí o bá fẹ́ ni mo máa fẹ́, nǹkan tí o bá kọ̀ ni mo máa kọ̀. Bẹ́ẹ̀ ni ẹnikẹ́ni kò ní gba àyè rẹ lọ́wọ́ rẹ. Bí nǹkan bá dé sí ọ, ó dé sí mi. Bí nǹkan bá kàn ọ́, ó kàn mí. Bẹ́ẹ̀ ni ohunkóhun láyé yìí kò ní lálàsí rẹ. Iyùnadé, ǹjẹ́ o tilẹ̀ mọ̀ bí o ti jẹ́? Ǹjẹ́ o mọ̀ bí o ti jẹ́ lọ́wọ́ mi? Ó dàbí ìtànná olóòórùn dídùn kan tí ẹnìkan gbìn sínú ọgbà rẹ̀, tí kò jẹ́ kí gbogbo ẹni tí ń kọjá lẹ́yìn ọgbà lọ mọ̀, nítorí òórùn náà dùn jọjọ. Gbogbo ẹni tí ń kọjá lọ ń dúró, wọn kò lè lọ. Àsẹ̀yìnwá àsẹ̀yìnbọ̀, wọ́n bẹ̀rẹ̀ sí wá irúgbìn ìtànná náà, wọ́n wá títí wọ́n fi rí i. Bẹ́ẹ̀ ni gbogbo wọn bẹ̀rẹ̀ sí gbìn ìtànná yìí kiri. Wọ́n gbìn sí ìlà oòrùn, wọ́n gbìn sí ìwọ̀ rẹ̀, wọ́n gbìn sí gúúsù, wọ́n gbìn sí àríwá. Bẹ́ẹ̀ ni wọ́n gbìn ìtànná yìí káàkiri ayé jákèjádò. Báyìí gan-an ló rí ìwọ Iyùnadé. Báyìí ni ọlá rẹ, ìwà rẹ àti ẹwà rẹ, ẹ̀rín rẹ àti ìrìn ẹsẹ̀ rẹ ń fa gbogbo ènìyàn mọ́ra. Àti ọjọ́ tí mo ti kọ́ rí ọ ní ìfẹ́ rẹ ti ràdọ̀bò mí bí adìẹ ti ràdọ̀bò ẹyin rẹ̀. Ìfẹ́ rẹ bò mí mọ́lẹ̀ bámúbámú. N kò sì ní lè gbádùn ayé yìí rárá láìsí rẹ. Nítorí náà, dandan ni kí o wá bí o ti máa ṣe mí sí. Bí n kò tilẹ̀ dára ní ẹwà, jọ̀wọ́ jẹ́ kí n dára lójú rẹ. Bí ìwà mi kò tilẹ̀ sunwọ̀n jọjọ, jẹ́ kí ó sunwọ̀n lójú rẹ. Mo sì fẹ́ kí o mọ̀ pé bí o bá lè fẹ́ mi, ilé mi di tìrẹ, ọ̀nà mi di tìrẹ, ohunkóhun tí ṣe tèmi sì di tìrẹ láéláé. Ìrètí mi pọ̀ púpọ̀ lórí ìwé yìí. Jọ̀wọ́ má sì ṣe jẹ́ kí ìrètí mi di ẹyin adìẹ tí ó di òbu. Má ṣe jẹ́ kí ìrètí mi já sí asán. Mo bẹ̀ ọ́ tapátápá, mi ò bẹ̀ ọ́ tẹsẹ̀tẹsẹ̀, mo bẹ̀ ọ́ tojútojú, mo bẹ̀ ọ́ timútimú. Mo fi ilé mi bẹ̀ ọ́, mo fi ọ̀nà mi bẹ̀ ọ́, mo sì fi ilé ọ̀rẹ́ pẹ̀lú ẹ̀gbọ́n rẹ bẹ̀ ọ́. Ní erékùṣù yìí lónìí, kí o jẹ́ kí ifá rẹ fọ rere sí mi o. Mo retí èsì ní wéréwéré. Èmi ni tìrẹ lọ́la, lọ́túnla, níreni àti títí láéláé. Àdìtú. Ẹ wo ìwé tí àwọn méjèèjì kọ sí ara wọn.
iyùn adé fi ọwọ́ mú tirẹ̀ lọ ó nà sí àdìtú bí àdìtú ti ń gbà ó nà tirẹ̀ sí ọ̀rọ̀ kò tún ní èsì mọ́ wọ́n ti fèsì fún ara wọn ìgbà tí wọ́n kà á tán èkíní dúró wo èkejì èkejì dúró ó ń wo èkíní ẹ̀ẹ̀kan ṣoṣo ni wọ́n sá sí ara wọn tí wọ́n dì mọ́ ara wọn pàpàjàjà nǹkan tí Ọlọ́run bá máa ṣe àṣetán ní í ṣe lọ́jọ́ yìí gan okò tí àdìtú dẹ kò pa ẹranko bí òun àti iyùn adé ti yọ̀ mọ́ ara wọn tán ní ọkàn rẹ̀ lọ sí ibi tí ó dẹ okò yìí sí ìgbà tí ó máa wò ó ẹyẹ ni okùn mú ẹtù sí ni bẹ́ẹ̀ ni ẹtù a máa dùn lẹ́ran wéré ni iyùn adé sí ọbẹ̀ tí àwọn méjèèjì jẹ tí wọ́n yó dáadáa ṣùgbọ́n ìjàgbọ̀n kan kì í fi ibì kankan rere sílẹ̀ o mo rò pé ẹ̀mí èṣù ló mú eléyìí wá èṣù kò fẹ́ràn ọmọ ènìyàn ojoojúmọ́ ní máa jowú wọn nítorí agbára láti ẹlẹ́dàá fi fún àwọn ọmọ aráyé ṣe ni wọ́n jẹ ń tán tí iyùn adé rìn díẹ̀ sí ìsàlẹ̀ báyìí ní erékùṣù náà igbe ni àdìtú gbọ́ ó ké sí i kò dáhùn ó tún ké kò gbọ́ nǹkan kan ó bá lọ sí apá ibi ìsàlẹ̀ tí iyùn adé lọ ó dé ibẹ̀ ó wá gbogbo ibẹ̀ kò rí ẹni tí ó jọ iyùn adé ó bá bẹ̀rẹ̀ sí wá kiri ó wá kò rí ó wá bẹ̀rẹ̀ sí wá gbogbo erékùṣù yìí kiri ó pinnu àti wá gbogbo kọ̀rọ̀ tí ó wà níbẹ̀ ìbáà ṣe òkè ìbáà ṣe pẹ̀tẹ́lẹ̀ ìbáà ṣe ilẹ̀ líle ìbáà ṣe iná àbàtà ó ń wá iyùn adé kiri oògùn bò lára omi ti wẹ̀ fún oògùn tí ó ń là ìgbà tí ó pẹ́ ṣá àfi ìgbà tí ó dé rí ọ̀nà kan tí ó bá inú igbó kan báyìí lọ ó rí i pé wọ́n kan igi pẹlẹbẹ kan mọ́ igi ńlá tí ó wà ní ẹ̀bá ọ̀nà ibẹ̀ wọ́n sì ya ọfà kan tí ó kọ orí sí ojú ọ̀nà yìí nǹkan tí ó wà ní ara igi pẹlẹbẹ náà nìyí ká tó mọ nǹkan tó wà níbẹ̀ ẹ jẹ́ ká gbọ́ láti ilé agbára. Ọláìdé ọ̀rọ̀ pọ̀ mọ́ wọn nílùú gbọ̀ngàn olúfì ṣé o tún ti dé sórí ètò àyọkà rẹ̀. Ọláìdé ọ̀rọ̀ pọ̀ mọ́ wọn nílùú gbọ̀ngàn olúfì ṣé o tún ti dé sórí ètò àyọkà rẹ̀. ṣá máa dà á lọ àyọkà yìí ṣá máa dà á lọ Láìdé máa dà á lọ àyọkà yìí ṣá máa dà á lọ ètò tó ń kọ́ni lọ́gbọ́n pẹ̀lú èdè bàbá wa àyọkà yìí ṣá máa dà á lọ every Thursday gbogbo ọjọ́ Àlàmísì àyọkà yìí ṣá máa dà á lọ aago 5 ìrọ̀lẹ́ Maryland America àyọkà yìí ṣá máa dà á lọ aago 10 alẹ́ Nàìjíríà lọ́dọ̀ tiwa àyọkà yìí ṣá máa dà á lọ tó bá jẹ́ Ghana ńkọ́ aago 9 lẹ́yìn àyọkà yìí ṣá máa dà á lọ Dayo Agboola RadioTv níbẹ̀ lẹ́ ó ti gbọ́ àyọkà yìí ṣá máa dà á lọ Ọláìdé ọ̀rọ̀ kọ̀ọ̀rọ̀ làkọ́ fún ètò yẹn àyọkà yìí ṣá máa dà á lọ àyọkà yìí ṣá máa dà á lọ. ẹ ṣé o láti ilé agbára ó ṣe jẹ́ gàngẹ́lẹ́ nìyẹn Ọláìdé ọ̀rọ̀ pọ̀ yín náà ní olórí ètò àyọkà ní Dayo Agboola RadioTv mo ní Baltimore la fi kalẹ̀ sí Baltimore ní Maryland ẹ ṣé ẹ kú ìkàlẹ̀ nǹkan tí ó wà ní ara igi pẹlẹbẹ náà nìyí kíyèsí ọ̀nà yìí dáadáa má ṣe gba ibẹ̀ ìlú àwọn tí ń jẹ ènìyàn ni ibẹ̀ bá lọ ẹran ènìyàn ni wọ́n fi ń jẹ iyán ó ní wọ́n fi ń jẹ ọkà ó ní wọ́n fi ń jẹ ẹ̀bà ó ní wọ́n sì fi ń jẹ ẹ̀kọ ẹran apá ọmọ ènìyàn ẹran ẹsẹ̀ àti ẹran tí ó wà ní ibi ìbàdí ni wọ́n fi ń ṣe ewédú ó ní ti ọbẹ̀ ilá ó ní wọ́n sì fi ń ṣe ẹ̀fọ́ ẹ̀dọ̀ kí ènìyàn ẹ̀dọ̀ fóró ènìyàn ṣàkì ènìyàn àti ìwé pẹ̀lú ni wọ́n ń bù lé orí ìrẹsì wọn bẹ́ẹ̀ ni agbára ènìyàn ni wọ́n fi ń mu ẹmu ni wọ́n fi ń mu ọtí ó ní wọ́n sì fi ń mu omi wọ́n á fi egungun ènìyàn ṣe àpótí wọ́n á jókòó lé ẹni tí ó bá jàjà sanra gbé ẹni tí ó bá pupa kan ìjàngbọ̀n bí o ti sanra o bí o kò sanra o ìlú ìkọ̀sílẹ̀ ni ẹnìkan kò lọ síbẹ̀ kí ó bọ̀ rí ṣọ́ra. ìgbà tí àdìtú ka àkọlé yìí ibẹ̀ ló kọ orí sí ọkàn rẹ̀ sọ fún un pé
àwọn ni wọ́n mú iyùn adé lọ. Ọ̀nà ibẹ̀ kò dàbí ẹni pé ẹnikẹ́ni ń tọ́jú rẹ̀ rárá, kìkì igbó ni. Ìgbà tí àdìtú rìn tó bíi wákàtí kan ló bẹ̀rẹ̀ sí rí ilé koríko tí wọ́n kọ́ ṣùkùṣùkù kiri, ṣùgbọ́n kò rí ẹnìkan. Ó sá ń lọ, ó ń lọ ṣáá. Ìgbà tí ó pẹ́ ó ń gbọ́ ohùn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ní ibì kan. Ọkàn rẹ̀ sì sọ fún un pé bóyá wọ́n péjọ wọ́n fẹ́ pa iyùn adé ni. Ó bá rọra yí sí inú igbó, ó ń bá ẹ̀gbẹ́ igbó lọ kí ẹnikẹ́ni má bàa rí. Lóòótọ́ ìgbà tí ó ṣe ó rí wọ́n péjọ. Ìgbà tí ó sì wo iwájú báyìí, iyùn adé lórí tí wọ́n dè mọ́ igi tí wọ́n da epo sí i lára. Ó kù ìṣẹ́jú 5 péré tí wọ́n ní láti ṣá iná sí i lára kí wọ́n sun jẹ. Ṣùgbọ́n wọ́n ń bọ mọ́lẹ̀ wọ́n ń jó iyùn adé ká gẹ́gẹ́ bí àṣà wọn. Kí ni kí àdìtú ṣe? Ó rántí pé òun mú ìṣáná lọ́wọ́ àti pé bí iná bá sọ ní apá kan dandan ni kí àwọn ènìyàn yìí lọ wo ibẹ̀. Ó bá padà, ó ṣá iná sí ilé ní apá ìsàlẹ̀ báyìí. Iná sọ kí èyí ni tó dé òkè, ó tún ti sá wá sí apá òkè. Ó ṣá iná sí ibẹ̀ pẹ̀lú. Wéré ni iná sọ níwá lẹ́yìn. Ṣe ni gbogbo wọn túká tí wọ́n sá lọ sí ibi ilé wọn. Kí wọ́n tó padà, àdìtú ti mú ọ̀bẹ. Ó ti já gbogbo kò tí ó de iyùn adé mọ́lẹ̀. Ó ti fa iyùn adé lápá. Ire ni wọ́n sá títí wọ́n fi dé ibi tí wọ́n pa ibùdó sí. Ṣùgbọ́n ara àwọn méjèèjì kò balẹ̀ mọ́. Báwo ni àwọn ajẹnìyàn wọ̀nyí ṣe rí wọn? Eléyìí wà lọ́kàn àdìtú púpọ̀. Ó bá tún múra. Ó lọ sí ibi tí ó ti rí àkọlé ojú ọ̀nà ìlú wọn lẹ́ẹ̀kan. Bóyá òun tún lè jẹ́rí nǹkan mìíràn tí ó lè ran àwọn lọ́wọ́. Lóòótọ́ ó rí i. Ìgbà tí ó wọ apá ìsàlẹ̀, àkọlé tí ó kọ́ rí, ó rí ìwé kékeré mìíràn tí wọ́n kọ báyìí: bí o bá fẹ́ pẹ́ díẹ̀ ní erékùṣù yìí, rin ẹsẹ̀ 6 sí apá òsì kí o wá wo apá ọ̀tún rẹ. Ó rí ihò kan fòfòrò dí ihò yìí já sí ìlú àwọn ajẹnìyàn. Ibẹ̀ ni wọ́n sì lè gbà rí ọ. Lóòótọ́ ìgbà tí àdìtú rin ẹsẹ̀ 6 sí apá òsì rẹ̀ tí ó wá wo apá ọ̀tún, ó rí ihò yìí. Àwọn ajẹnìyàn ni wọ́n gbé láti ìlú wọn já sí erékùṣù ní apá ọ̀dọ̀ tiwọn. Wọ́n fi dígí kan sí i tí ó jẹ́ pé ó lè rí nǹkan tí ó wà ní wákàtí 6 sí wọn dáadáa. Ìdí rẹ̀ tí wọn kò fi lè tètè mọ̀ pé àwọn méjì yìí wà ní erékùṣù náà tẹ́lẹ̀ ni pé wọn kò rìn dé ọ̀gangan ihò yìí. Ìgbà tí wọ́n bá sì tilẹ̀ ń kọjá ibẹ̀, wọn kò bọ̀ sí àkókò tí àwọn ajẹnìyàn ń wo dígí ti ọ̀dọ̀ wọn. Àdìtú bá dí ihò yìí dáadáa. Iyùn adé náà ràn lọ́wọ́ láti dí i. Ìgbà tí ó ṣe ṣá tí ọkàn wọn balẹ̀, wọ́n wá múra àti sùn nítorí ilẹ̀ ṣú. Àdìtú mú aṣọ méjì. Ó fẹ́ láti tẹ́ ibùsùn àwọn méjèèjì pọ̀, ṣùgbọ́n iyùn adé kò gbà bẹ́ẹ̀. Ó kọ̀ fún un. Ó ní, dìtú tèmi, gbọ́ tèmi ṣẹ́. Jẹ́ ká rọ́jú ká délé kí a tó máa sùn ní ibùsùn kan pọ̀. Kí àwọn ènìyàn mi mọ̀ mí láya rẹ, kí wọ́n mọ̀ ọ́ lọ́kọ mi. Ẹni abíire kò gbọ́dọ̀ hùwà ẹ̀tẹ́. Gbajúmọ̀ kò gbọ́dọ̀ hùwà àṣà. Lágbára Ọlọ́run ọba, a máa délé dandan. Àdìtú náà kò jiyàn, ṣùgbọ́n ibi tí ó dúró sí ni iyùn adé ti dìde tí ó gba aṣọ lọ́wọ́ rẹ̀. Ó ní, iṣẹ́ mi ló ń ṣe. Mo ṣe bí èmi ni mo ti ń tẹ́ aṣọ wa tẹ́lẹ̀ rí, tàbí kí ni tòní ti jẹ́? Ó mú aṣọ, ó tẹ́ aṣọ sí ọ̀nà méjì, wọ́n bá sùn lọ. Odidi oṣù 2 bámúbámú ni wọ́n fi wà ní erékùṣù yìí tí wọn kò gbúròó ènìyàn, tí ènìyàn kò gbúròó wọn. Wọ́n jẹ gàrí títí gbàgùdá fẹ́rẹ̀ hù lórí wọn. Lọ́jọ́ tí gàrí wọn tán gan-an ni wọ́n rí ìgbàlà. Ṣe ni wọ́n dédé rí ọkọ̀ àwọn apẹja kan tí ó yọ ní apá ìsàlẹ̀ tó ṣe bí ẹni tí ó ń bọ̀. Ìgbà tí ó tún ṣe, ó ṣẹ́ orí padà. Wọ́n kéékèèké. Àwọn apẹja kò gbọ́ ní àdìtú bá bẹ̀lú omi tí ó wẹ̀ lọ sí ọ̀dọ̀ wọn. Ìgbà tí ó ṣe, ó dé ọ̀dọ̀ wọn. Ó bá ròyìn bí ọjọ́ ti pẹ́ tí àwọn ti dé erékùṣù yìí ti tó. Àwọn apẹja wọ̀nyí bá wọn dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba pé àwọn ajẹnìyàn kò ti pa wọ́n jẹ. Wọ́n ní,
ikú pàdé là ń pe erékùṣù yìí etí ìlú àwọn ajẹnìyàn ló wà ẹni tí wọ́n bá sì ti rí olúwa rẹ̀ gbé. Àwọn apẹja wọ̀nyí ni wọ́n padà lọ gbé yan adé tí wọ́n kó ìní wọn tí ó kù sí erékùṣù ikú pàdé tí wọ́n sì mú wọn lọ sí èbúté tí wọ́n ti lè rí ọkọ̀ tààrà wọ̀ lọ sí ajédùbúlẹ̀. Ní ọjọ́ tí àwọn méjèèjì yọ sí ajédùbúlẹ̀ ìlú dàrú nítorí gbogbo ènìyàn ló ṣe bí wọ́n ti kú. Inú aṣọ ọ̀fọ̀ ni wọ́n wà. Adémẹ́tọ̀ àti òbí yan adé méjèèjì bákan náà sì ni fún àdìtú àti àwọn tí ó jẹ́ ènìyàn rẹ̀. Ìgbà tí yan adé bẹ̀rẹ̀ sí ròyìn fún ẹ̀gbọ́n rẹ̀ Adémẹ́tọ̀ díẹ̀ ló kù kí nǹkan tí ó ń wí ṣe àìyé ní díẹ̀ ló kù kí nǹkan tí ó wí ṣe àìyé nítorí kò pe àdìtú ní àdìtú mọ́. Onítèmi ló ń pè é ẹ̀gbọ́n mi a ní àwọn ajẹnìyàn mú mi kí onítèmi tó dé. Onítèmi ló mú ọ̀bẹ tó fi já okùn tí wọ́n fi dè mí. Wò mí ẹ̀gbọ́n mi ṣe ni kí ẹ dúpẹ́ lọ́wọ́ onítèmi dáadáa. Onítèmi o ẹ bá mi pé onítèmi kí ó tilẹ̀ wá ròyìn fún ẹ̀gbọ́n mi. Ìwọ́dà onítèmi wá ròyìn fún ẹ̀gbọ́n mi kẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Kò pẹ́ púpọ̀ tí wọ́n dé ṣá kí àdìtú tó rán ènìyàn wá kí wọ́n lọ tọrọ iyàn adé fún òun kí a má sá fàágùn bí ilẹ̀ bí ẹni wọ́n fi gbéyàwó sí oṣù mẹ́ta lẹ́yìn tí wọ́n dé. Lójoojúmọ́ po ni wọ́n rí ara wọn láàrin oṣù mẹ́ta yìí nítorí kò sí ọjọ́ tí àdìtú kò ní dé ilé iyàn adé. Ọ̀rọ̀ kékeré kan báyìí sá ló fẹ́rẹ̀ dá ìjà sílẹ̀ láàrin wọn. Báyìí ni ọkùnrin kan wà tí ó jẹ́ ẹni tí àdìtú gbẹ́kẹ̀lé púpọ̀ ní ajédùbúlẹ̀ orúkọ rẹ̀ ní èṣùlẹ́yìn ìbejì. Òun ni ó wà ní ìkáwọ́ púpọ̀ nínú iṣẹ́ àdìtú gbogbo. Ó tilẹ̀ ní ènìyàn lè wí pé ó tẹ̀lé Adémẹ́tọ̀ nínú àwọn ọ̀rẹ́ àdìtú tí a bá tò wọ́n bí àdìtú ṣe fẹ́ràn wọn lẹ́sẹẹsẹ. Ìgbà tí àdìtú fi wà ní erékùṣù kò jẹ́ kí iṣẹ́ bàjẹ́. Dídé tí ó sì ti dé ló kó gbogbo owó tí ó pa sílẹ̀ dé fún un. Ọ̀kan kò dín níbẹ̀. A kò lè mọ iye ilé tí ó ti rà fún àdìtú ní ajédùbúlẹ̀. Bẹ́ẹ̀ ni a kò lè sọ àwọn mọ́tò tí ó ń kó ènìyàn ti ibìkan dé ibìkan tàbí ayọ́kẹ́lẹ́ tí ó bá àdìtú rà tó bẹ́ẹ̀. Lóòótọ́ abẹ́ àdìtú ló ti ń ṣiṣẹ́ ṣùgbọ́n a lè pè ní ọ̀rẹ́ gan-an. Lọ́jọ́ kan ìwé tí ó kọ sí ọ̀gá rẹ̀ nìyí. Torí àsìkò wa a máa dáni dúró a máa ka ìwé tó kọ sí ọ̀gá rẹ̀ ní ọjọ́ mẹ́jọ lágbára Ọlọ́run. Èmi a ní ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín Olaide ọ̀rọ̀ pọ̀. Ọmọ wọn nílùú Gbọ̀ngán ọmọ wọn ní Ìbàdàn nílé Olúyọ̀lé níbi tó lè gbé ń jàre Olóhùn. Torí ẹyẹ tèmi ò kí ń fi apá kan fò a lè nílé baba ká má nílé ìyá ó tó ṣe bí òwe ẹ̀yin àgbà kẹ́ forí jì mí. Níbàdàn nílé Olúyọ̀lé ni mò ń lọ lónìí oníbi tó lè gbé ń jàre Olóhùn. Ẹ jọ̀ọ́ ẹ má ṣí kúrò níbẹ̀ o. Dayo Agboola RadioTv yín náà ní kẹ́ máa gbọ́ ní gbogbo ọjọ́ 24/7 ni ẹ ṣí síbẹ̀. Èmi Aníkẹ́lẹ́ mi má gbà ká tó ríra láyọ̀ ó di ọjọ́ mẹ́jọ lágbára Òdùmarè ó dàbọ̀. Ọláìdé ọ̀rọ̀ pọ̀ mọ́ wọn nílùú Gbọ̀ngán Olúkì ṣé o tún ti dé sórí ètò àyọkà rẹ̀. Ọláìdé ọ̀rọ̀ pọ̀ mọ́ wọn nílùú Gbọ̀ngán Olúkì ṣé o tún ti dé sórí ètò àyọkà rẹ̀. Ṣá máa kà á lọ àyọkà yìí ṣá máa kà á lọ Láìdé máa kà á lọ àyọkà yìí ṣá máa kà á lọ. Ètò tó kọ́ ni lọ́gbọ́n pẹ̀lú èdè bàbá wa àyọkà yìí ṣá máa kà á lọ. Every Thursday gbogbo ọjọ́ Àlàmísì àyọkà yìí ṣá máa kà á lọ. Aago 5 ìrọ̀lẹ́ Maryland Amẹ́ríkà àyọkà yìí ṣá máa kà á lọ. Aago 10 alẹ́ Nàìjíríà lọ́dọ̀ tiwa àyọkà yìí ṣá máa kà á lọ. Tó bá jẹ́ Ghana ńkọ́ aago 9 lẹ́yìn àyọkà yìí ṣá máa kà á lọ. Dayo Agboola RadioTv níbẹ̀ lẹ́ ó ti gbọ́ àyọkà yìí ṣá máa kà á lọ.